Olódùmarè ó ṣé o tó tún kà wá yẹ lásìkò yìí ẹ̀yin olólùfẹ́ Gboyega Lawal TV ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́tí ní àǹfààní láti máa wo ìkànnì Gboyega Lawal TV àtútù dé bá a ṣe máa ń dé ẹ̀ẹ̀kọ́ àtún máa ń mú wá fún yín bá a ṣe máa ń mú wá fún yín náà ni ibi tá a ti lọ náà láti pè bàbá wa Alhaji Basọ̀run Gboyega Lawal bàbá Onrozi pé bàbá ìgbà ìmọ̀ yín sì pọ̀ ìrìnkèrindò yín dẹ̀ pọ̀ nínú ayé látìgbà tẹ́ ẹ ti ń ba bọ̀ sà ó pọ̀ o mo wá béèrè ẹ̀ ń sọ ọ̀rọ̀ kan lọ́jọ́ kan sà ẹ̀ ní pé nǹkan kan ṣẹlẹ̀ sí yín nígbà tẹ́ wà lóko ṣe rí téèyàn bá wà lóko àwọn ìṣẹ̀lẹ̀ kankan máa ń ṣẹlẹ̀ nígbà náà nígbà yẹn sẹ́yìn ó ní mo ní kí n wá béèrè lọ́wọ́ yín lónìí sà torí mo mọ̀ pé ìrìnkèrindò yín nígbà tẹ́ wà lóko yẹn pọ̀ ó pọ̀ gan-an ẹ káàbọ̀ sà ẹ bá ń kí àwọn olólùfẹ́ wa sà. Orúkọ mi ò padà Basọ̀run Gboyega Lawal àmọ́ tó èdè ilẹ̀ Yorùbá ní tilé toko Ajífèdè dára alẹ́ Ìbàdàn mo gbóko rí ṣùgbọ́n mi ò dálẹ́ lóko ẹ má dálẹ́ lóko yà dandan nù mo pẹ́ lóko díẹ̀ ní mi dálẹ́ ń bẹ̀ díẹ̀ lóko kí n yìnbọn jẹ níjọ́ kan díẹ̀ lóko kí n yìnbọn jẹ dábàá lẹ́yìn yìnbọn jẹ èèyàn parẹ́ ni o. kẹ́ ẹ̀ yìnbọn jẹ. yìnbọn jẹ díẹ̀ lóko kí n yìnbọn jẹ dábàá ó yìnbọn jẹ ó parẹ́. lọ́dọ̀ bàbá màmá mi ní Abaibu Ẹlẹ́sẹ̀rin Ọ̀nàrà local government bàbá mi Adétúnjì. Bàbá ti gbọ́dọ̀ lọ́dọọdún ni mo máa lọ kí bàbá lóko ibẹ̀ ní ti lọ lídé mi. Bàbá mi tí à ń wí tó jẹ́ bàbá màmá mi ọmọ wọn ọmọ mọ́kàndínlógún ni bàbá màmá mi bí àbíkú dà wọ́n láàmú. Bàbá màmá mi ọmọ rẹ̀ wá kọ ẹyọ méjì ìyá àtẹ̀mí ìyá alálùbọ́sà màmá tírí tá a mọ̀ sí lífú àwọn méjì tí wọn bí ilé ayé nìyẹn inú mọ́kàndínlógún méjìdínlógún inú mọ́kàndínlógún méjì kú mbẹ àmì méjì ló yè okùn mẹ́tàdínlógún. Wọn wá bí ọkùnrin kankan láyé màmá tèmi ńgbà tí ó wà bímọ èmi làkọ́bí ìyá tèmi mo wá jẹ́ ọkùnrin. Ní alẹ́ ìgbà tí màmá mi bí mi ń bàdàn lágbolé Jàǹpẹ́kẹ́ Ayéládé bí bàbá ṣe mọ lóko mi ò mọ o láàrin táyà tí màmá rọbí gẹ́gẹ́ bí màmá mi ṣe sọ fún mi bí wọ́n ṣe ń gbọ́ pé owó ọmọ o bàbá ń ṣe wọlé látòkò láì tí ìjẹ́pọ̀ gbọ́ ó dẹ̀ ń pẹ́ pé owó ọmọ o ó ti mọ̀ wọ́n ní wọn ò wẹ̀ mí níbẹ̀ bàbá gbé mi lọ sóko. Bàbá mi jó ní fàájì kò tètè wọlé lọ́jọ́ náà nígbà bàbá dé wọn ní ẹbí mẹ́kọ ọmọ kan ọmọ dà wọn ní bàbá àgbà ti gbé ọmọ lọ bó lóko kọjọ sí ní tí wọ́n sọ pé báyà wọ́n lọ fi ọmọ gúnṣẹ́ tàbí sóògùn ní tí wọ́n lọ gbé mi lé lóko èmi ò mọ̀. Bàbá dẹ̀ ti wà pa ní bàbá tèmi wọ́n kàn sùn jọ ẹni báyìí ọkẹ́ wà gbé ọmọ náà nìyẹn so láàárọ̀ ọjọ́ kejì wọ́n dá mi padà òkú ibẹ̀ náà ti wẹ̀ mí bí wọ́n ṣe wẹ̀ mí ò mọ̀ sá dá mi padà. All right. Bàbá yìí mo máa ń lọ sọ lédè lọ́dọ̀ rẹ̀ gbogbo ìgbà ó fẹ́ràn mi púpọ̀ ó fẹ́ràn mi ju ọmọ rẹ̀ tó bímọ tó bí gan lọ ju ìyá tèmi lọ. ṣé wàá rọ́dún burúkú tá à ń wí mo lọ lédè náà ni tí n bá wà ń lọ mo máa ń ra nǹkan dání gúgúrú ẹlẹ́pà yẹn gúgúrú olóyin mo máa ń ra búrẹ́dì láti ilé wọn ní ara ilé tí ò mú búrẹ́dì lóko ó náà lè rí nǹkan gbà bọ̀ tí n bá ti wá wo Abaibu lẹ́lẹ́sẹ̀rin gbogbo àwọn ọ̀dọ́ kéékèèké ó ti dé o Makaila ti dé o Makaila ti dé o ọkọ̀ mùsùlùmí ni Makaila Mikael gbogbo wọn pọ̀ ní wọn àmọ́ fún gbogbo wọn àmọ́ dárin wọn àmọ́ kọrin fún wọn máa fún wọn gbogbo máa fún wọn búrẹ́dì yìí máa já fún wọn báyìí tí wọn bá ti gbọ́ fún mọdé wà lọ́lé ṣùgbọ́n tọdún ilé ìyàtọ̀ mo bá dé àwọn Makaila ti dé o ariwo mi bá bàbá màmá mi
àwọn lọ wọ́n lọ sí etíko wọ́n lọ wo pàkúté tí máa ń mú ẹran tí wọ́n tẹ wọ́n dẹ̀ sọ fún akó mọ̀ bọ̀ bàbá màmá mi sọ pé wọ́n mú mi bọ̀ láti àlọ́ dídé o mo ṣe máa wà o so mo ṣe wá débẹ̀ mo ti ń fún wọn ní gbogbo fún wọn ti wà gbogbo wọn ti wà àwọn míì tí wọ́n ti wà sẹ́ẹ̀ tí wọ́n ti mọ̀ wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ń wọnú láti wá kí mi pé mẹ́kàlá ti dé o wọ́n mọ̀ pé àwọn orí gbogbo tàbí rẹ́dì jẹ́ àti nǹkan míì mo bá tajú kan níbi ìgbò báyìí ìlàsà gàlà tí wọ́n ti kẹ́ bẹ́ẹ̀ bàbá kan lọ wo tàkúté kí wọ́n dé padà wọ́n fẹ́ dẹ̀gbẹ́ lọ wọ́n ti kìbọn ọ̀gá ìbọn tó ga jù mí lọ ọmọ ọdún mélòó ni mí bọ̀ mo yà pátá díẹ̀ bàbá àkùkọ tí ọkọ̀ àṣà ò ní gbé tọ́ba pàṣẹ ó gbé ni ìjọ yẹn ni mi bá kú mo bá gbé ìbọn mo rí ayanran àwọn ẹran kan tí a ti yan kù ń bẹ́ẹ̀ bí ojú náà bí ẹgbẹ́ gànà lọ́kàn báyìí ẹ̀mí ẹ̀ sọ fún mi pé kí n gbé ìbọn láì séèdì mo bá gbé ìbọn ẹ̀mí ẹ̀ ní kí n kọ ojú ìbọn sí ibi ayanran àti ẹran tí wọ́n yan lọ ìpè bí wọ́n ṣe máa ń yìnbọn lóko tí wọ́n máa pa ẹran nìyẹn o mo gbé ìbọn ìmọ̀ yìí náà o mo sá gbé náà ni o àwọn kéékèèké ẹ̀ ń bẹ lọ́dọ̀ mi mo tún fi díẹ̀ sọlẹ̀ kù bíi sójà ẹ̀mí ẹ̀ ní gbé kó mbẹ́ fi díẹ̀ sọlẹ̀ ọ̀yá máa fọ́n bíi fèrè bẹ́ẹ̀ ni mo bá mú ìbọn yẹn mo bá fi díẹ̀ sọlẹ̀ kù mo bá sá ìbọn tí a ti kẹ́tì wọn mọ̀ ẹ̀mí ẹ̀ ní kí n fi ẹsẹ̀ tẹ́bi okòhùn bí atẹ́gùn ní ọ̀fẹ́ sí mi bẹ́ẹ̀ ni irú ẹ̀mí wo wá nù ẹ̀mí burúkú ni ẹ̀mí ẹ̀ bá ti rọ̀dà mọ̀ wọ̀rì ọ̀yà gbójú sí bẹ́ẹ̀ kíní dára mo wá sí báyìí sẹ́yìn gbà mo fà kíní mi ọ̀ ma gbé àti kíkẹ́ mi kíkẹ́ mo fi ń ṣeré ni nìbọn bá dún gbàá bígbà tí ara bá san kẹ́ni màkú mo kéré ìbọn yẹn tì mí sẹ́yìn mo kà sọ́lẹ̀ ni èyí fi wọn gbogbo inú gbó kọ̀ inú yàrá inú ibi sitting room ní oko pálọ̀ oko ni ẹ̀ fọkàn bá mi lọ nínú gbogbo inú abani mi bàbá ń lé àwọn tó wá kí mi nú lé mo ṣe sọ̀rọ̀ mo ṣe ń bá bọ̀ nìyẹn mo bá yẹn mo ní wàhálà dé o ìrìnà rẹ̀ nǹkan kan mọ́ àbúrò wọn máa ń gbé ẹgbàá wá o àwọn náà orí náà jáde èéfín ti bo ogbólé bàbá màmá mi ti gbọ́ ní oko tó wà wọn sáré bọ̀ ìgárá wo lọ́wọ́ lu abẹ́rin wọlé ẹran abìjà wo lọ́wọ́ àbá sálẹ̀ àbúrò wọn ọkọ̀ ń fà báyìí àbí kí ló lè ṣẹlẹ̀ ìbọn àwọn ló dún àwọn láì jẹ́ pé sálí ló gbébọn àbúrò wọn ni ló pa kankan wọn bá ń sáré bọ̀ làbá gbogbo àwọn ìyá tó wà lóko tó máa ń wà nù létí wọn tí ra ẹ̀ jáde inú èéfín bá wọ́n dáràn o mọ́kànlá pa án lọ́mọ o pa án lọ́mọ o ọ́ ṣe gbàgbà wo nìkan a ti ṣe iṣẹ́ kìtìkìtì bàbá dé mo wá ń gbóhùn bàbá pé mo lọ́wà èéfín ẹ̀ ti lọlẹ̀ díẹ̀díẹ̀ máa wò pé kí ni ń sọ bàbá sì lé bí wọ́n ṣe fẹ́ràn mi tó bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa bọ́ ọmọ wí mo kàn mú gànàgùn ni bẹ́ẹ̀ ni ìgànnà tó wọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ni alámọ̀dé tí mo tẹ́ gàdàgàdà báyìí ni mo ná múlẹ̀kùn mo sá mú gànàgùn mo ṣe gbàjà lọ nìyẹn yàrá kan wà ní yàrá palọ̀ èéfín wà mẹ́ta so mo gun bẹ́ẹ̀dì onípakó kan náà ti bẹ́ẹ̀dì burúkú kan pakó tó ti lẹ̀ mọ́lẹ̀ tí ń dá bẹ̀rẹ̀ tí dọ̀tí ti ń jẹ́ ọ̀dà bẹ̀rẹ̀ báyìí kíní kan bẹ tí wọ́n tó máa kó pẹ́pẹ́ nínú yàrá pẹ́pẹ́ wà bẹ́ẹ̀ mo ná mú pẹ́pẹ́ wọn mo sì gun ajá lọ́nà ní mo lọ́wọ́ kíní ti ń tàn díẹ̀díẹ̀ sẹ́kùn tí wọ́n bá kọ́lé wọ́n máa kọ́ tí máa fẹ̀ ní igunlé àti èèpẹ̀ tí wọ́n mọ yóò fẹ̀ ní ó dẹ̀ níbi tí ó wà lókè ó gbá àyàn mo wá wà bẹ̀ mo wá nà bọ̀rọ̀ kiri bẹ́ẹ̀ bá ń wo òkè kò lè rí mi mo ti kára mi mo gbọ́ gbogbo tí wọ́n pẹ́ mo lọ wà tó ti jáde ní àbí egbégbé mo tà ń pa kálukú tí ń gbà kíní òun dúpẹ́ òun kankan ọmọ máa ń wò òun dúpẹ́ òun kankan ọmọ máa ń wò nǹkan kan mẹ́rin kankan so ìgbà tí wọ́n á wòkè
bàbá ní ń bẹ́nu lé sálé bá ń pe yísà wà lóko lọ́dún náà bí àbúrò mi ní yísà ẹ pé kò gun àjà lọ́kọ́lọ́ wo bẹ̀ bóyá orí àjà lọ́wọ́ bẹ́ẹ̀ láyà yóò mọ̀ ṣe kì. bí wọ́n ṣe wú bá wọn mú ni wọ́n ti mú wọ́n fẹ́ náà pàbá yìí máa ń pẹ́ mo ti rí o ọwọ́ mi mo ti rí o ọ̀daràn rẹ o wọ́n ní sọ́kálẹ̀ mọ́ fà mí jẹ́ mọ́ ṣe gún kí ni màá ṣe nǹkan. dẹ́ndẹ́ ń bọ́lẹ̀ fúnra mi. irú àkókò yẹn àyà mi ti wá di padà máa sọ̀kalẹ̀ pé. kí ni máyà yín lè tó bẹ́ẹ̀. ẹ̀mí ọmọ gbogbo tó bá fẹ́ dọ́wọ́ ká mọ̀ mo bá sọ̀kalẹ̀ wá ní kí ló dé bí mo ti ṣàlàyé fún yẹn mo á ṣàlàyé fún wọn. mo dúpẹ́ o tí mo dáràn àlàbí lónìí. tó bá yẹ pé ẹnu yín ló ti ṣe gbùrù sí kọ́. gbogbo orí fọ́nyágá ni lónìí ló padà sílé Ìbàdàn ní abá tààrí mi sílé Ìbàdàn lẹ́yìn ìrọ̀lẹ́ ọjọ́ náà ilé sọ̀rọ̀ kan lé mọ́sádàkẹ́ náà kékeré nìyẹn ọdẹ ni bàbá màmá mi sẹ́yìn pé tó wáyé pé eré gélé ni mo sọ. bẹ́ẹ̀ ni àwọn eré tí. inú kí n ti pa wọn máa ń dànù tàbí gbà mo fi kíní sẹ́nu kí n ti àkùkọ tí ọkọ àṣà ò ní gbé. bẹ́ẹ̀ ni gbogbo ìrìnàjò tẹ̀dá bá ń rìn tí ọba ní kúkú ní kú ọlọ́run mọ̀ bó ṣe ń ṣe nígbà tí wọ́n kékeré alegun kí bẹ́pẹ́ nǹkan ṣe alegun kí alamasi jangrova nǹkan tí nǹkan kan lẹ̀ ní sọ wá ṣùgbọ́n àkàǹgùn náà ó tí wọ́n sì ń ṣubú tí wọ́n ń kálápá bẹ́ẹ̀ ni nítorí pé àyànmá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ìpele kejì mo máa ń tẹ̀lé bàbá lọ sí oko ọdẹ tàbí ọjọ́ kan wá ní àjọ lọ mo ní èmi ọlọ́ nínú igbó gẹ́gẹ́ ẹ̀gbọ́n gún yàn lẹ́sẹ̀ o gbẹ́nu ẹ̀sọ́ ọ̀hún mo máa dàgbẹ́rẹ́ bò mí ní ọrùn ẹsẹ̀ díẹ̀ náà ní ta ṣàṣàṣàṣà wọn ní sẹ́kọ̀dọ̀ wọ́n máa sin tẹ́tẹ̀tẹ́ wọn ní tó bá tẹ̀ gbàgbó yóò rùn bọ́ ọ tẹ ìjọ ibẹ̀ ní òkú sí òkété tí bá ń bẹ lábẹ́ ilẹ̀ nígbà yẹn tá a bá ń lọ lórí ilẹ̀ tẹ́ pé àwọn àgbà bíi òkété orí òkè ibi tó kété wà làgbésàlẹ̀ ni tá a bá tẹ òrìn yóò kú kàbẹ̀ ní tàbí kó jáde ká bá lẹ́nu ọ̀nà nígbà tá a bá ń bọ̀ àwa lọ́jọ́ kan èmi àti bàbá kálíbàdì wọn mọ̀ràn báyìí ni nígbà tí sọ́mà pẹ́gun ò lè gun mi màá tún máa lọ bí ẹ̀gún tí wọ́n tẹ̀ báyìí yóò rùn wúru ni ẹ̀gún tútù yóò rùn wúru ni bẹ́ẹ̀ ni so tàbá wà bọ̀ láàárọ̀ ńdájí ibi tá a gbà wà lágbà bí ká bá ọká tó ti kú bàbá ní tá a tẹ̀ mọ́lẹ̀ ńgbà tá a ń lọ lẹ́ẹ̀kan nù ṣé alẹ́ ẹjọ́ tó máa tẹ̀lé ẹ lọ yìí ìyẹn ó ti wáyé kó tó di pé Ọlọ́run jẹ́ kí n yẹn bá jẹ́ o bàbá lọ so bá a ti ń lọ pẹ̀lú kíní kábàdì bàbá wọn fi kábàdì tẹ̀ntẹ́n náà bí tọ́sí láì báyìí sẹ́mi náà lórí èmi náà ń sórí báyìí láì sí pọ́ dẹ́ni ni mo bẹ́ẹ̀ èmi náà ń tẹ̀lé ẹ̀ náà ni àwọn arí òkété méjì wọ́n ń lọ bí takọtabo náà wọn á káwọ́ lórí báyìí wọ́n sì mú ẹsẹ̀ méjèèjì bí èèyàn wọ́n fi ń rìn wọ́n sọ báyìí bàbá ní orí ń burú ẹ̀yin lẹ́yìn adé nàmi láti rẹ́rìn pa mo ní kí lọ́dọ̀ mo ní ẹ̀yìn bá sí wọn ní sẹ́ irú ẹ̀rọ máa ní àwọn máa wà nìyẹn lélẹ̀ wọ́n ní wọ́n ń ṣeré tí wọ́n kiri pé bá pa wọn kò tó síbẹ̀ so ìwọ́n sọ wọ́n ń tọ̀ wọ́n lọ wọ́n ń tọ̀ àwọn méjèèjì òkété ń lọ àwọn òkété ń bá wọ́n kà tó ṣe bí gbẹ́kúnṣẹ́ máa ń rìn náà máa ṣàwọ̀ ẹgbẹ́ ọ̀tún kan lọ́nà sí máa lọ ní alẹ́jọ́ tá à ń wí bàbá ọ̀rẹ́ ara kankan pa wọ́n sọ pé kí ni wọ́n jẹ nígbà tá à ń lọ ọ̀rọ̀ bàbá pọ̀ o bàbá màmá mi ògbójú olóògùn ní àgbẹ̀sí ní àgbẹ̀ alárojẹ ní tó tún wá ní oko àgbọn ó ní oko àgbọn àwọn adéjọ yẹn wọn gbogbo nígbà tá à ń bọ̀ àárẹ̀ àwọn ọ̀ká báyà kan àbí méjì òkété tó ti kú sẹ́nu sáà tó dúró sẹ́nu sáà wọn ní àti aṣọ fún kíní pé kí wọ́n lọ bẹ̀ lọ́la kí wọ́n lọ sí pé wọ́n rí ọ̀jẹ̀ tó mọ̀ ní kí mo fẹ́ jọ̀yà ẹlò rẹ kòkòkò mọ̀ ọjọ́ àmọ́ jẹ́ àbádábà ní àárọ̀ lóru bí aago 5 sí 6 mo ti sùn mo ti bọ́ yàrá mọ̀ sùn bàbá náà lọ sùn mo ṣe jí mo ní ebe ẹni máa fi ọ̀yà jẹ́ yán ni wọ́n ní ọ̀yọ́ wọlé ní ìsìn ọ̀yà tí wọn ò yẹ̀bọn sí bàbá máa ń pe ẹran
wọ́n pe ẹran jáde wá. wọ́n pe ẹran yes sọtẹ́ bá lọ ẹ̀ níbi tí yìnbọn mẹ́ran ẹ̀ ní rí ẹ̀jẹ̀ lára ẹ̀ màá bẹ̀rẹ̀ bàbá ẹran tí ẹ máa yìnbọn mẹ́ran ni kò sí ẹ̀jẹ̀ lára rẹ̀ bẹ́ẹ̀ sọ̀n màá bẹ̀rẹ̀ kí ni o tún máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pọ̀ lọ́ọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá rẹ̀ kó wá bí mi yóò sọ fún ọ wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ ọgbọ̀n òdìjọ́ kan tí mo tún lọ bẹ́ẹ̀ mo á tún bẹ̀rẹ̀ pé kí ni ẹbí ń pa ẹran láì yìnbọn mẹ́ran wọ́n ní a máa ń pe ẹran pa àpòrí kìtì jẹ yóò sì wá bá wa yóò sì kú àṣọ ṣùgbọ́n àwọn ò gbọ́dọ̀ jẹ ń bẹ̀ àwọn ò gbọ́dọ̀ jẹ ń bẹ̀ táwọn bá jẹ ń bẹ̀ wọ́n ní yóò bá àwọn kankan jẹ́ ṣùgbọ́n nípa pípe ẹran yìí náà bàbá sọ ń bọ̀ pẹ́ wípé lọ́jọ́ kàdúkọ́ dà wọ́n láàmú nípasẹ̀ àwọn gàlà táwọn ti pa so àwọn ọmọ wọn kú gan wọn kó tó wá di pé màmá mi àti màmá wa lífú táwọn wá dúró táwọn wá bírú wa yìí táwọn tó bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó pọ̀ tẹ́mi sì jẹ́ àkọ́bí fún màmá tèmi tí màmá wa lífú náà bí àwọn ọmọ tó dáa tó yàn tó jẹ́ ọmọ ọmọ n tí mo kàn fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé ẹ bá ní díẹ̀ ló kú kí nǹkan ó sì àtẹ ní ìbámu sì ọlọ́run tí ìṣẹ́ta tí ó pa ọ́ bẹ́ẹ̀ni tí wọ́n ní ó sì kù dẹ́ ọlọ́run ọ̀fẹ́ spare alive ẹ̀ nìyẹn so irú ètò ọ̀sẹ̀lẹ̀ yẹn ẹ pé ìbá ti lọ èyí tẹ̀ ń wò mí ẹ bá ti rí mi wò lónà mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí bá ní díẹ̀ ló kù kéèyàn bá jẹ́ ọ̀nà tó gbà wáyé nù. ẹ mọ nǹkan tí bàbá mi ẹ mọ nǹkan tí ń gbé mi fùkùfùkù nínú mi nǹkan tí ń bẹ láyà yín tí ń kì yín yẹn pé mú gan tẹ́ yín kí ni nǹkan sájọ̀nù kan wọnú yín ni. méjì lẹ́mí ẹ̀yin náà ni ẹ lè rò báyìí pé dẹ́kin lọ rẹ̀ gbáyàn lójú ẹ̀mí kan sọ bẹ́ẹ̀ pé lọ gbá lójú lọ gbọ́gà rẹ̀ lójú ṣe ẹ má gbọ́gà rẹ̀ lójú náà iṣẹ́ tán kàn. ó tán nù. ẹ̀mí kan sọ pé má lọ tó bá lọ ó lè já sẹ́wọ̀n tó bá gbà fẹ́ mi ta kọ̀ọ̀kan tó yàn lọ́gbọ́n lójú nítorí ẹ bá kàn bẹ́ẹ̀ ó rí tó bá gbà fún ẹ̀mí kejì ẹ̀mí méjì ni ẹ̀mí kan ni ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ aburú ni dáadáa ni kò wá sẹ́ni tí ọ̀dà aburú mà kò sẹ́ni tí ọ̀dà rẹ̀ mà ṣùgbọ́n tí ẹ̀mí ìkànnù rẹ̀ bá ti borí ẹ̀ ni ó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sọnù ayé. bẹ́ẹ̀ni ẹ̀mí rẹ̀ ni kó má. ẹ̀mí èṣù ló wọnú mi lọ́dún yẹn ẹ̀mí èṣù ṣùgbọ́n lọ́wọ́ ojú ó ti ń pa. bẹ́ẹ̀ni Èdùmàrè èmi bí Olódùmarè o ẹ̀mí rere ni kó máa bá wa sọ̀rọ̀ kó máa tẹ̀lé wa káàkiri gbogbo ọjọ́ ayé wa o ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ yọ ẹ bá wa share ẹ like ẹ comment ẹ share ẹ fọn káàkiri on Gboyega Lawal TV a ó tún máa rí yín bá lágbára Olódùmarè etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ lágbára Olódùmarè ọpọlọ yín ò dẹ̀ ní dọ́bà ẹ bá wa share ẹ like kẹ comment. nǹkan sọ ni pé ìrìnàjò tó rìn ìgbésẹ̀ tó gbé ọ̀rọ̀ tó dá sí tó dáwọ́lé tí ó ṣokùnfà kó òjijì fún ọ ọlọ́run ṣẹ̀rí ẹ̀ padà mẹ́. àmín lórúkọ Jésù. Gboyega Lawal náà ni o ẹ ṣeun. ẹ ṣé bàbá mi a ó tún máa rí yín bá láṣẹ Elédùmarè.